gbogbo èèyàn ọmọ Nàìjíríà tẹ́ wò wá ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa Sanwó-Olú gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ Èkó kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó gbogbo àwọn tá a mọ̀ ní alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Èkó tá a wà yìí pàápàá ààrẹ wa tuntun bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu the Commissioner of Police the Inspector General of Police ẹni tó jẹ́ Anthony General nílùú Èkó ń bí nípínlẹ̀ Èkó ń bí ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ yìí ó ṣe pàtàkì gan o tó yí òwe Yorùbá kan sọ pé kò yẹ kí ẹlẹ́ṣẹ̀ lọ láláì jìyà ẹ wo ilé ìjọsìn ìṣẹ̀lẹ̀kan rè bá mi jẹ́ kí wọ́n rí àdírẹ́sì yẹn Overcomers Parish District B headquarter Mojid Adekunle Street Ìrànlá Ìlọng Adó Àjà Lẹ́kì nílùú Èkó ibẹ̀ la gbé wà yìí o níbi tí ìṣẹ̀lẹ̀ kan tí ò dùn mọ́ nínú tó gbé ti ṣẹ̀ ní bí ìjẹta àbí ọjọ́ wo ló ṣẹlẹ̀ ọjọ́ wo ló ṣẹlẹ̀ Friday ọjọ́ Thursday mọ́júmọ́ Friday wọ́n ní arákùnrin kan wà Haúsá ni torúkọ rẹ̀ jẹ́ Dógó wọ́n ní Dógó jẹ́ èèyàn kan tó jáfáfá nínú iṣẹ́ kò sí ẹni tí ò mọ Dógó ní gbogbo àdúgbò yìí tí wọ́n bá ń sọ nípa pé kéèyàn ṣiṣẹ́ kó àìjà kó lókun kó lágbára wọ́n ní ọ̀kan pàtàkì ní Dógó jẹ́ ṣàdédé ní nǹkan bí aago kan òru ni wọ́n ní alàgbàjọ chọ́ọ̀chì tá a wà yìí kí lorúkọ pásítọ̀ yẹn. So olùṣọ́ chọ́ọ̀chì yìí wọ́n fi gbogbo fọ́tò ẹ̀ hàn yín wọ́n ní ló bá ránṣẹ́ pé Dógó láago kan òru wípé kí ó wá bá òun gbẹ́sọ̀kàwé gbogbo èrò ọkàn rẹ̀ ni pé bóyá Dógó tóun ránṣẹ́ pé kò ní sọ fún ìyàwó kò ní sọ fọ́mọ ẹ mọ̀ kẹ́kọ̀ọ́ o ọpẹ́lọpẹ́ pé Dógó jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ mọ̀ ló jẹ́ kí àṣírí padà tú báyìí ní kúkúrú èdè ńgbà tílẹ̀ ó mọ̀ ṣé ẹ mọ̀ pé sọ́kàwé náà ní ká wá ṣe nígbà tílẹ̀ ó fi mọ́ ẹ mọ̀ rọ́bẹ̀ o nígbà tílẹ̀ ó fi mọ́ àwọn ìyàwó àtọmọ wọn bẹ̀rẹ̀ sí wá Dógó wọn ò rí náà bẹ̀rẹ̀ pé àbọ̀ ló ṣe jẹ́ wọ́n wá jẹ́ oyé wọn yìí pé Dógó ló rán olùṣọ́ ìjọ yìí olùṣọ́ Overcomers Parish CCC ní Ìrànlá Street ní Ìlọng Adó Àjà Lẹ́kì lẹ́kọ̀ọ́ ibẹ̀ la gbé wà yìí wọ́n ní olùṣọ́ yẹn ló ránṣẹ́ pé Dógó lẹ́yìn kan bíi aago 12 lálẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa bí wọ́n ṣe wá Dógó débí nìyẹn o nígbà tí wọ́n wá Dógó débí wọ́n ní pásítọ̀ sọ pé Dógó sínú chọ́ọ̀chì nígbà tó máa padà wá lẹ́ẹ̀kẹta tóun náà wá rí i pé jọ ń pè nǹkan yìí ti ń lágbára kódà wọ́n ní gbogbo àwọn ọmọ ìjọ wọ́n níbi tí wọ́n jókòó sí rè ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ máa gbọ́ wa o wọ́n láwọn ọmọ ìjọ pé ibi tí wọ́n jókòó sí rè tí wọn ò sọ nǹkan kan rárá nígbà tó wá rí i pé ó ti fẹ́ ju iṣu àtàrí èèyàn náà ní òótọ́ ni àwọn làwọn ránṣẹ́ pé Dógó ṣùgbọ́n Dógó ti kó sí sọ́kàwé ó sì ti kú òkú Dógó dà wọ́n lólùṣọ́ sọ pé òkú Dógó wọ́n ti gbé lọ mọ́ṣúárì ẹ ṣe lè gbé lọ mọ́ṣúárì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ àdúgbò yìí all the youths in this area we really appreciate your effort. àwọn ẹ̀dọ́ yẹn wọ́n gbé ìgbésẹ̀ tó pọ̀ àwọn ló sọ pé láyé àwọn ò ní gbà ibi tó kù Dógó bá gbé wà àwọn gbọ́dọ̀ rí ẹja àjọwọ́ ká lọ. ẹ wo sọ́kàwé yìí o wọ́n ní ó sọ wípé sọ́kàwé yìí ibẹ̀ ni Dógó kú sí abẹ́ẹ̀kọ́ dọ́gbàwé tó ní kọ́ gbẹ́rẹ̀ ẹ wo sọ́kàwé tẹ́rì kódà bí ọmọ ọdún méje bá wọn bẹ̀ orí òyìn sókè ṣe é tírí lẹ́yìn tó túbọ̀ sí pé kò sí kankan ẹ kíkiri yẹn bọ̀ ṣe é tírí o sọ́kàwé yẹn rẹ o irú ikú tó pa Dógó òun ni ò wáyé èèyàn ṣùgbọ́n ń tá àkọ́rí ní pé ńgbà tó bẹ̀ sí da pásítọ̀ láàmú ẹ má bọ̀ ẹja lọ nígbà bẹ̀ sí da pásítọ̀ láàmú ẹ má bọ̀ nígbà láti ló kú Dógó ṣáàṣì yẹn láwà tí ó bá ń gbé gbogbo àdúgbà bá ń gbé àwọn àdúgbà rẹ̀ lọ. One person to follow it. Everybody will come, but those only want to do this. Hello? Yes, sir. Òun rẹ̀ o. Ṣé ti ní church òun rẹ̀ o? Wọ́n jẹ́ òye wá wípé kò sí fẹ́ǹsì gan nínú church yìí tẹ́lẹ̀. Iwájú ìta yẹn there is no fence there before. Kò dẹ̀ ń ṣe pásítọ̀ olùṣọ́ yìí náà kàn gbé wá sínú ìjọ yìí. Nígbà tó dé ló mọ fẹ́ǹsì yẹn lókè nítorí iṣẹ́ ibi tó fẹ́ máa ṣe. Ẹ wò ó. Kódà wọ́n ní shrine wà ojúbọ
ebi tí wọ́n tẹ́ dógó sí rèé tó ti rókù ẹ̀ ìyàrá ẹ̀ rẹ̀ wọ́n fi fọ́tò dógó gbọ́gbọ́ hàn fọ́tò rẹ̀ fọ́tò dógó ó wà nígbà tí wọ́n rí òkú ẹ̀ gbogbo ẹ̀ lẹ́rìí o gbogbo rẹ̀ pátá ni wọ́n fi hàn nísìn kábàámọ̀ yìí pé àwọn èèyàn ayé burú gan ayé burú kí ni dógó ò bá ṣe fún olùṣọ́ yìí kó tó wò wípé ṣe ni kó wọ́n pa á sì rí i pé gẹ́gẹ́ bí ohun tó sọ wọ́n jọ yẹ wa pé nínú ìjọ tá a wà yìí gangan wọ́n ní wọ́n tún ní shrine pé wọ́n ní ojúbọ wọ́n ní ojúbọ o bá ń yẹ kí ní ẹ̀wò kíákíá samadi ó dáa ẹ má bínú o mo fẹ́ fi fọ́tò rẹ̀ hàn yín ni o wọ́n fi fọ́tò dógó hàn yín màá dà fi ti pásítọ̀ yẹn gangan wọ́n fi hàn yín gbogbo ẹ̀ pátá láì fún gbogbo ẹ̀ láì rí nísìnyí aṣọ funfun yẹn mọ́ wọ́n bá mi ọ̀yà bá ń gbé kíní yẹn sórí ẹ̀ sọ́ọ́rí dáadáa wọ́n gbà gbogbo gbogbo mọ́lẹ̀ àrímọ́ láàrin ìṣẹ́jú méjì. ẹni sùúrù o ẹ̀rí ẹ wo pásítọ̀ tó pa dógó rẹ̀ wò yìí òun ló pa o kò sọ̀rọ̀ wọn ni wọ́n ṣe ti lójú ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n yarí tí wọ́n ní sẹ́ẹ̀ lá jẹun wò dáadáa tí wọ́n ní sẹ́ẹ̀ lá ẹ bá mi ẹ gbà táwọn ọ̀dọ́ yarí yìí justice for Dogo òkú Dogo tí wọ́n pa wọ́n kò kú tiẹ̀ náà ní báyìí nìsín tó rí rí fọ́tò Dogo níbi tó gbé tẹ́ sí ayé mọ̀ burú ayé lé o ayé lé wọ́n fi fọ́tò Dogo hàn nígbà táwọn bí Nàìjíríà ọmọ bíbí Nàìjíríà ni kí ni Dogo bá ṣe fún pásítọ̀ yìí kọ́kọ́ ní pé ikú lọ́tọ́ sí ẹ̀dàbọ̀ aṣọ funfun tí wọ́n fi tẹ́ Dogo sí wọ́n náà aṣọ funfun àwọn lẹ́yìn ìgbà tí ibi tí wọ́n gbé pásítọ̀ bá sá lọ rè kọ́wọ́ tó tẹ̀ Ọlọ́run ló mọ ohun tó fi fọ́ bí ṣẹ́kiri Ọlọ́run ló mọ ohun tó fi fọ́ o ẹ wo nǹkan ibi tó gbé bá sá lọ rè kòtò tá à ń wò yìí gan sóríṣiríṣi àwọn nǹkan ò ní síbẹ̀ báyìí ẹ rí ìkòkò dúdú kan nìyẹn ìkòkò kan nìyẹn nínú chọ́ọ̀chì ṣẹ́ẹ̀tìrí ẹ̀tìrápẹ́ oríṣiríṣi àwọn nǹkan pọ̀ nínú igbó tó ṣẹ́ẹ̀tìrí o ṣẹ́ẹ̀tìrí ibẹ̀ la gbé wà yìí o ẹ̀yin náà wo nǹkan o ẹ̀ńgbà tó wá sá lọ làwọn bọ́ìsì àdúgbò làwọn náà bẹ́lẹ̀ pé ò níbi kankan lọ gan ti mú nìyẹn ló jẹ́ ká rí fọ́tò ẹ̀ fi hàn ẹ bá fi gbogbo bẹ̀ hàn ẹ bá fi hàn ẹ̀yin ọmọ Nàìjíríà máa bá ṣẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà máa bá mi ṣẹ́ ṣàtìrí ẹwọ nǹkan o ṣàyẹ̀wò yìí gan ọdọ̀ tó wà ń bí tó bá jùlọ síbẹ̀ wọn ò lè rí èèyàn mọ́
gbogbo bí tá rí wọ́n ní ò sí fẹ́ǹsì ńbẹ̀ tẹ́lẹ̀ kò sí fẹ́ǹsì kankan bímọ tẹ́lẹ̀ láti ọjọ́ tá a ti parí ètò ẹ bá bọ̀ ẹ já lọ ní chọ́ọ̀chì mo fẹ́ wọnú chọ́ọ̀chì ẹ wo nǹkan o torí wọ́n sì bá òyìn sọ̀rọ̀ àwọn èèyàn sì bá mi sọ̀rọ̀ bó ṣe jẹ́ ó kàn fi hàn mí díẹ̀ náà ẹ já wọnú chọ́ọ̀chì ẹ bá bọ̀ ayọ̀ ẹ mọ̀ bóyá kẹ́ẹ̀tì rí o wọ́n tiẹ̀ lójúbọ wà ń bí ẹ rí àwọn tí wọ́n ń bí àwọn ló dáná sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń bí ni bá ń gbé òkè yẹn náà ẹ bá ń gbé òkè yẹn àwọn tí wọ́n ń bí ló dáná sí ṣọ́ọ̀ṣì ṣe rí nǹkan o ọlọ́run ló mọ iye jàǹbá tó ti ṣe láàrin ẹ wo nǹkan o ìgbẹ́ la gbé wà yìí o ṣe ń rí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ wa ó lágbára o ẹ wo inú chọ́ọ̀chì ọ̀hún rèé o àwọn tí ń bí àwọn ló fara kí ìpè láyé ṣe rí nǹkan o wọ́n ní tẹ́ bá rí àwọn ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ kí pásítọ̀ yìí ń gùn wọ́n ní ẹ̀yin náà rí ẹ̀ wò wípé sójíṣẹ́ ọlọ́run ló ń gurú nǹkan tó le tó léyìí òjíṣẹ́ ọlọ́run lè gùn kí iṣẹ́ kan kì í ṣe méjì gẹ́gẹ́ bí o tó sọ fún wọn ẹ jẹ́ n báwọn èèyàn sọ̀rọ̀ ẹ jẹ́ kí n báwọn èèyàn sọ̀rọ̀ báwo làwọn èèyàn ṣe bá a sọ̀rọ̀ sí ẹ jẹ́ n báwọn sọ̀rọ̀ bá a fẹ́ lè sí rẹ́kọ́dì ọ́díò ọjà. Audio. Gbogbo ya. Àwọn èèyàn tó bàbá mi sọ̀rọ̀. Cameroon wọn dàlá. Gbogbo ẹ̀ pátálẹ̀ padà gbọ́ lóòótọ́ tí ń wò wá live go to the office. Now this guy get this phone. Let me video it. Wait, now let me put it in the audio. Put on for audio. Huh? No, don't worry. I want to interview some people. First of all, Yeah. this is the first person. Hold it. You know how to do it. Let me do it. I want to put it inside in offline mode. Now call him. Okay, you want to put your phone for fly mode. Flight mode. Okay. Hey, inú ìjọ ọ̀hún la gbé wà yìí. Ẹ rí pé ó lágbára púpọ̀. Kì í ṣe gbogbo èèyàn tó ń sọ pé òun ni bákàbákà gbogbo rẹ̀. I want British. Audio now. Not like this. Okay. Abẹ́bẹ́ ti ó yá ṣe rí nǹkan o ẹ̀yin náà ń rí ilé ọlọ́run yẹn rèé o ṣe rí o ẹ wò ó chọ́ọ̀chì tí olùṣọ́ gbogbo ṣùgbọ́n bá a ti ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n nígbà tí wọ́n máa pa dógó gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ wọ́n ní kò so wọ́n nígbà tán rò kú ẹ̀ wọ́n ní orí ẹ̀ àmì ojú wọ́n ní nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n náà rí ń bẹ̀ mọ́ so nǹkan ọmọkùnrin rẹ̀ gbogbo rẹ̀ sí ń bẹ̀ mọ́ ó yá are you the one? No, this one. ó yá come my brother ẹ jẹ́ ká mọ orúkọ yín. Ṣeun lórúkọ mi. Ṣeun kí ni? Mojid. Bọ́ọ̀lù ẹ̀yin ṣe jẹ́ ládùúgbò yìí. Jẹ́ bí ọmọ àbúrò landlord kan ládùúgbò yìí. Bí àbúrò landlord kan ládùúgbò yìí. Ó jẹ́ ní mo jẹ́ ládùúgbò yìí. So Dógó jẹ́ ẹni tí ó máa ń bá wa ṣiṣẹ́. Ní ilé ọ̀dọ̀ wa. So àti mo bọ́ta ni mo gbọ́ pé Dógó kú. Oríṣi ṣiṣẹ́ ní ilé ọ̀dọ̀ wa ní ọjọ́ méjì tí ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀. Ọjọ́ Wednesday. So wọ́n á ní gbó ni ó ti ṣẹlẹ̀ wọ́n ní nínú church ṣẹlẹ̀ tó wà ní ẹ̀gbẹ́lé bá bọ́ta mo ṣàwò pé èrò wà níwájú ilé Dógó mo wá lọ síbẹ̀ mo ṣáà bá àwọn brọ́dà ẹ̀ ń bẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní Dógó kú ní síbò wọ́n sọ pé ṣé ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní aago kan òru ni wọ́n pè kó wá ṣiṣẹ́ fún wọn wọ́n wá wá sí inú ṣẹlẹ̀ wọ́n wá bá àwọn tó wà ń bẹ̀ mo ṣáà bá wọn bíi mẹ́jọ wọ́n jókòó sí ẹnu nọ́ńtà nínú ẹ̀jọ́ kí ló ṣẹlẹ̀ ń bí pé báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n á ní wọ́n ti kọ́kọ́ dáhùn mo ṣáà bọ́ta lọ padà wọ́n á lọ bá àwọn èèyàn pé kí ni ìgbésẹ̀ tí ẹ ti gbé wọ́n náà wọ́n ti pe àwọn èèyàn wọn pé wọ́n sọ pé kí wọ́n ní sùúrù pé àwọn ń bọ̀ so wọ́n á tún padà sí inú ṣẹlẹ̀ mo wá bá wọn pé kọ́ ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ èèyàn kan wá dìde dúró nù wá ṣàlàyé pé àwọn gbéṣẹ́ fún láti bí ọjọ́ mẹ́ta
pé kó bá wọn ṣe sọ́kàwé. Mo ní sọ́kàwé náà dà, mo fẹ́ rí sọ́kàwé náà. Wọ́n mú mi wá síbi sọ́kàwé, àwa mú igi àti ìbọnú sọ́kàwé. A rí pé omi tó wà nínú sọ́kàwé náà kò sí gbẹ̀ǹbẹ̀ gan, bọ̀ omi tó wà ń bẹ̀ gan kò dórúnkún. Ẹ wá ṣe máa sọ fún mi pé ibi ni dógó kú sí, ikú wo ló pa tó fi kú síbi? Ta ló wà ń bẹ̀? Wọ́n ní àwọn ń ṣe ìsọjí lóru ló wọlé, àwọn ò mọ̀gbà tó wọlé, ẹ mọ̀gbà tó wọlé lóru tó wá fẹ́ ṣiṣẹ́ fún yín. Wọ́n á tún ní ẹ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní ẹ̀kan dúró tì nínú àwọn ó dúró tì níbi tó ti ń ṣe sọ́kàwé. Ẹnu òun wádà, wọ́n ní ẹ wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital pé yẹn náà ó ṣeéṣe wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital. Ẹ jọ̀ọ́ please. Tí wọ́n bá rọ̀ṣẹ̀ lọ sí hospital, kí ló dé tí wọ́n ṣe rọ̀ṣì àwọn méjèèjì lọ sí hospital? From hospital tó bá confirm pé dógó ti kú, from hospital wọ́n á transfer lọ sí mọ́ṣúárì. Wọ́n á ní mo á bí wọ́n pé òkú ẹ̀dá, wọ́n ní ẹ wọ́n ṣáà ń gbọ̀n lóhùn, wọ́n á ní ẹ ó wà nínú ilé. Mo ní nínú ilé mo, wọ́n ní ilé ẹ̀kúlé, mo ní mo fẹ́ rí. Wọ́n ṣàṣe mú mi wá sí ibẹ̀ ẹ̀kúlé nìyẹn. Àti mo dẹ́kùlé tán sílẹ̀kùn, mo bá aṣọ funfun tí wọ́n fi bò ó, aṣọ funfun méjì ni wọ́n fi bò ó. Mi ò lè sọ̀rọ̀ mọ́, mo wá padà síta, ẹ̀jẹ̀ ń rọ̀ṣì ní gbogbo imú ẹ̀, mọ́ ojú ẹ̀, mọ́ lọ síbi. Lẹ́yìn tó túmọ̀ sí pé gbígbà kí wọ́n gbà pa. Wọ́n lù yàn pa, ẹ̀jẹ̀ ń rọ̀ṣì láti imú jáde títí débi ojú, títí débi etí, títí débi ẹnu. Ìṣá mo wá padà síta, àwọn èèyàn wá gbọ́ pé dógó wà ní inú church, wọ́n ṣe fara ya nìyẹn. Òpẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba gbogbo nǹkan jẹ́. Bàtàṣà máa gbọ́ wọn ni wọ́n ti gba ẹ̀kúlé sá lọ. Báwo lẹ wá ṣe rí pásítọ̀? Bó lẹ ṣe rí mú? Inú ilé kan lẹ́kùlé ni wọ́n sáwọ̀, wọn náà wà ní tọ́lẹ̀tì nínú ilé, aṣáàtúndé bẹ̀ gbóná wà bí wọ́n aṣí gbogbo lẹ̀kùn ilé àárí wọn. Gbó ni wọ́n wọ̀, wọ́n ní inú tọ́lẹ̀tì lọ́wọ́, aṣínú tọ́lẹ̀tì àbá wọn. Àwọn wá dà, wọ́n ti wá fọ́ sílé ilé onílé. Wọ́n fọ́ sílé, wọ́n gbàbẹ̀ wọlé, wọ́n lọ sá sínú lókè ilé onílé. Ṣé èèyàn gbénu ilé yẹn ni? Èèyàn gbé mbẹ̀, wọ́n sáré wọlé. Wọ́n sáwọ́ lórí kọ́lóbìnrin nìkan ló ń gbénu ilé, ọkọ̀ òsínlẹ̀. So wọ́n ṣàfọ́ sílé onísílé, wọ́n gbàbẹ̀ wọ́n lọ sá sínú sílé lórí pé àwọn ọ̀dọ́ àdúgbò wọ́n tó wá kan. wọ́n tún wá wọn kàn bẹ̀. Wọ́n fi mú padà wá church. Wọ́n padà wá sí church. Ó lágbára. Nígbà tí àṣàwọn ọmọ Dógó rè. This is children. Àwọn ọmọ rẹ̀ ẹja ń wojú àwọn ọmọ Dógó. Ó lágbára o. Àwọn ọmọ Dógó rè. Àwọn èèyàn mi wo la tún fẹ́ bá sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ kí ni orúkọ tí? Orúkọ mi ni Àjànàkú Olúwaṣẹ́gun Adémọ́lá. Mi ò gbọ́. Àjànàkú Olúwaṣẹ́gun Adémọ́lá. Ìgbà tí information reach wa pé Dógó kú, àwa try láti wá bá àwọn èèyàn níbi iwájú ilé Mr. Kechukwu lẹ́yìn. Mo wá rí Danjuma, mo wá bí pé kí ló ṣe Dógó, ó ní àṣọ ìjọsìn ẹ̀ pé báwọn ṣe gbọ́ nìyẹn pé Dógó kú. Mo ní irú ikú wo? Ó wá ní pé ó kú sí Sẹ̀lẹ̀ tó ń bẹ lọ́nà bá dúró yẹn lèmi ti rò pé ó sọ pé ó kú sí. Ó wá níbi Ìsẹ̀lẹ̀ sí church mi nínú bíbà ẹ̀. Àdé ńlá ti pé ká wá wo ibi tó kú sí, bàtà máa dé ibi ìbàyí àbá wọn tó ti ṣe program, wọn jókòó, wọn wọ white garment. Àwa ní ẹgbọ́n kí ló ṣẹlẹ̀, wọ́n ní Dógó kú, kí ló pa, wọn sọ̀rọ̀, àdé jáde. Àwa lọ bá àwọn èèyàn pé bọ̀ Dógó tán sọ pé ó kú, kí ló yẹ wá ń ṣe ń bẹ̀ yẹn, ẹ máa lọ sínú church gan, wọ́n ní wọ́n sọ pé ó ń bẹ ní mọ́ṣúárì, pé ọ̀tí tán bá gbókù ẹ̀ dé bí ó kú lóòótọ́ àbí kò kú. Wọ́n fẹ́ fi yẹn discharge wọn. Ìgbà yẹn làwọn tó máa mọ̀ pé ìgbésẹ̀ táwọn fẹ́ gbé. Létà ìgbà táwa padà wá bá wọn pé kán fún wa ní explanation ikú tó pa Dógó. Wọ́n wá ìkànnì wọn dìde, wọn láti máa sọ pé sọ́kàwé tó wá bá wọn kó ní pé ìjẹta làwọn ti gbéṣẹ́ fún pé but ìgbà tó wá máa wá ní alẹ́ Thursday yẹn wípé àwọn ń ṣe program láago kan, ó dẹ̀ wọlé. Àwa bí wọ́n pé báwo lèèyàn ṣe máa wá bá yín ṣiṣẹ́ láago kan tẹ́ẹ̀ nímọ̀ tó bá jáwọn olè ló wá bá yín kọ́ ṣẹ́ ẹ̀ ní ìyẹn ṣàṣọ pé káwá wo sọ́kàwé yẹn. Mo ní kí ló wọn ló fẹ́ bá wọn kó gbẹ, wọ́n tún fi ṣí bá wọn pè mí wá mú igi bá ṣe fi gi wọ́n yẹn. Mo ti gi bọ̀ mo ní gbogbo sọ́kàwé ìgò tó 5 feet, Dógó is higher more than 5 feet. Oníṣòwò ibùn tí Dógó gan bá wọnú sọ́kàwé orí ẹ̀ tó máa yọ síta. Òkè báwo ló ṣe jẹ́? Wọ́n ní ládà tó dúró lé lórí ló yẹ. Òkè ìgbà tó yẹ ń kọ́ ṣó ṣubú sínú sọ́kàwé ni. Ó ní ibùn ká wo ẹni chain yìí, ẹni tó ń try láti rescue Dógó chain ẹ̀ lélẹ̀. Kí ló wá ṣe kí ní slap sọ́kàwé ó ya bo Dógó ni. Ẹnìyàn ò lè sọ̀rọ̀ mọ́ nígbà tí question pọ̀. Ó dá níbo ni òkú Dógó wà, ó ní kàtà lọ. Ìgbà tó máa ṣínú yàrá ẹ̀, ó jẹ́ ìjọlójú pé ẹ̀ńtán ló wà ní mọ́ṣúárì. Àtúbánú lé nínú yàrá. Wọ́n dẹ̀ daṣọ bò ó. Lé táwọn fámílì ẹ̀ rò pé mọ́ṣúárì ló wà. Ìgbà tá a máa rí tẹ́jẹ̀ ṣe ń gbọ́ ṣàfùjáde lójú àti mú.
èmi lọ sọ fáwọn èèyàn pé máa bọ̀ dógó tẹrùkún bẹ ní mọ́ṣúárì kò sí ń bẹ̀ wà ní chọ́ọ̀chì àwọn ẹ̀gùn òbí ní bọ̀tì gbàdá máa gba fẹ́ǹsì lójú ilé wọlé tán rókù èèyàn wọn ara wọn ò gbé mọ́ bọ̀ pásítọ̀ yẹn wọ́n láti sọ pé why you dey shout bó ti wá sọ fún wọn pé kí ló dé tán pariwo ló bí àwọn èèyàn yẹn nínú pé you kill our brother so ní why we dey shout ni wọ́n ṣe sọ pé àwọn ò ní gbà wọ́n ní ṣe gbogbo ẹ̀ so èrò ọkàn pásítọ̀ yẹn fóun ti lọ káwọn ọlọ́pàá wá ká máa fi mọ́ rárá gbókù yẹn lọ àwọn ọlọ́pàá yẹn náà sọ pé kò tí ì tó gbogbo ilé ìtàn ṣe ìbísẹ́ sọ pé wọ́n fẹ́ dọ́gbọ́n gbókù yẹn jáde so by the time tó di pé àwọn èèyàn ò lè gbà mọ́ wọn lè bí education làwọn pásítọ̀ yẹn gbà bẹ̀yẹn sá lọ. nígbà tí wọ́n rògbò dógó kí làwọn ẹ̀yà ara tí ò sí ń bẹ̀ mọ́. ìgbà táwọn èèyàn tiẹ̀ lọ yẹ̀wò náà ń faraya pé ojú ẹ̀ ò sí ń bẹ̀ pé àárín ò sí ń bẹ̀ because àwa kàn notice pé ẹ̀jẹ̀ ń jáde ní gbogbo àti nǹkan ọmọkùnrin ẹ̀ wọ́n níyẹn náà ò sí ń bẹ̀ mọ́. gbogbo nǹkan táwọn family ṣe. àwọn ẹbí dógódà àwọn ọmọ dógó ni we are here. okay you are here Yes, sir. so you say something o. Okay, sir. So those are the children for Dogo, abi? Yes. For Dogo. Ah, sorry. How old are you? 13. And you? Hey, sorry. Huh? I have nothing much to say. This is Danjuma, abi? This is Peter. Peter, sorry. Yes, sir. So, how is Dogo to you? Dogo is a brother to me. Okay. I can say he's a brother. Senior brother. Yeah, he really helped me. We help each other. We live in the same compound. When the incident happened around 4 o'clock, they came to our house. They knocked onto my door, directly to my door. They wake me up and called my attention to come outside. When I came outside, I was wearing only boxers because I did not even expect such a thing. I was just wearing a boxer. I came outside, I said, oh, I hope all is well. I see about 5 people wearing white garments. I was wondering what are they doing in our compound at that moment. I asked them, I hope everything is well. I was so scared. I was about to go back into my own room, lock myself inside. They said that I should not panic because of one person I got mine to stand, who is Alex. Okay. He was a neighbor to me before he moved out from the compound. Okay. When I saw the guy, I said, fine, if Alex is here, that means that everything is okay. I can listen to these people. Sure. So when they started explanation, like they are doubting how to tell me what happened. They said that they called Dogo to come and work for them. When they called when Dogo was working, he fell inside, he soaked away. And he died. He did not. They didn't tell me that he died at that moment. They said they rushed him to hospital first, but he didn't receive treatment. He gave up. I said, but that's where what they is told he? you. Yeah, that's what they told me. Around 4 o'clock when they came, I said, where is he? Where is he now? Where is the corpse now? They said they have taken him already to the mortuary. That exactly that same hour we exchanged number with one of the cele member, which he told me that he will keep in touch with me whenever necessary. Since then, the only call that comes to me from his own side was asking me if I have Dogo brother's number, any of the Dogo relative number. I said yes. He said I should forward it to him. I forwarded the number immediately that time. So we left. We did not say anything to them. The only thing we said, okay, tomorrow morning we will come. Then we'll see where the corpse is. That's the final thing. I think we were like 4. I myself and this my brother here, Matthew, and my neighbor Tunji. He was here. He left. He just left. Tunji and his wife. All of us come outside to hear what they have to tell us. When we heard about it, we just tried to in the second day, will you follow them to the church to come and confirm maybe whatever they say is truth? On the second day, we gathered all of us. Okay. Normally where we used to sit down, even with Dogo, everybody know where we used to sit down. Wonderful. We gathered there. As we sit down, we started narrating what happened, the kind of information they brought to me. They now asked me that if that's the case, let's go find out how the soccer way, whether the slab broke on him inside the soccer way, or how he jumped, entered the soccer way and get pulled. They told us that when we come, they show us a ladder, and the ladder, there's nothing happened to the ladder. They said that the ladder broke with him inside. Even though there is no pitch inside it. There's nothing. There is even the cloth, as we are talking now, the cloth is still on our hand. Now, what do you want from the government? Justice. We need Justice. We need justice. Justice. That's what we want. Justice. Justice. Yes, that's what we want. Justice. Justice. We need justice. That's what we want. Justice. I am
blood brother. I need justice for my brother. Not only for Dogo. Not only for Dogo, this should not happen to any other person. This should not happen to any other person. Justice to this community. That's what we want. Please. Justice for Dogo. Justice for this community. Justice for this community. That is exactly what we want. We are looking for a justice for Dogo and for his children, as well as the resident living in this area. We just want to be sure that everybody is safe in this community. We are not fighting for anything, but let the government We need justice. do as much as possible to see that justice has been ensured on this matter. Thank you very much. Thank you. Yes, anytime we want to see Mbowa, Makinde Fasole lórúkọ mi ọmọ ayé tí kò gbọdọ̀ pa kárùn gbọdọ̀ gbére. Ọ̀rẹ́ yín lè ṣe rédíò Fresh FM lẹ́kọ̀ọ́ níbi tí a gbé wà yìí lọ́rẹ̀gùn Kẹjà lórí ètò lókè ìpẹ́. Àyànfà yín lórí àwọn ètò tó pọ̀ tẹ́ mọ́ pàdé wa. Ẹ̀yin náà ẹ wo orú tó padà ṣẹlẹ̀ yìí. Ẹ rí i pé kọ́mẹ̀ntì àwọn tó ti wo kíní yìí tó mélòó mẹ́ẹ̀. 265,000. 265,000 good. Bẹ́ẹ̀ ṣé ń wo yẹn máa bá a ṣíà ẹ̀ tí ó fi débi tó yẹ kó dé. Gómìnà ìpínlẹ̀ Èkó bàbá wa Sanwó-Olú Jagaban ààrẹ tuntun ní Nàìjíríà bàbá wa Tinubu Ahmed ẹ dákun ẹ bá dìde sọ̀rọ̀ yìí. Ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Èkó, the Commissioner of Police in Lagos State, the Inspector General of Police, the Attorney General of Lagos State. Ẹ dákun torí Ọlọ́run ọba Dogo ní ìsìn ó ti kú o. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Ẹ wá àwọn ọmọ tó fi sílẹ̀. Wọ́n wá náà ti gbé Dogo lọ sí mọ́ṣúárì ṣùgbọ́n nígbà tí wọ́n máa wo ara ẹ̀ wọ́n rí i pé wọ́n ní òsì àwọn ń bẹ̀ mọ́ kò sí kítú ní òsì bẹ̀ àwọn lójú ẹ̀ wọ́n náà ti yọ ojú ẹ̀ wọ́n ti yọ ahọ́n àti ojú ara ẹ̀ ẹ̀yin náà wò nílé Ọlọ́run ẹ dákun ẹ bá gbé ìgbésẹ̀ tó dáa mo mọ̀ pé pásítọ̀ yìí wòlíì yìí yóò ti wà ní pàǹtí tí mo mọ̀ báyìí mo mọ̀ torí mo mọ̀ pé àwọn ọlọ́pàá àkókò yìí pàápàá òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ń gbìyànjú ẹ dákun torí kọmíṣánná ọlọ́pàá ẹ dákun ẹ bá dìde PPRO, the first PPRO for Nigeria Police Force, CSP Muyiwa Adejobi, the first PPRO, the image maker for Nigeria Police Force in Nigeria, the #1 image maker. Please ẹ bá gbégbèsè sọ̀rọ̀ yìí kí àwọn èèyàn yìí kọ́ lè rí justice. Ẹ ṣeun Fásolé Mákindé ló kọ̀ mí lẹ́kọ̀ọ́ ẹ má bá a ṣí ẹ̀ kẹjọ débi tó yẹ kó dé ó dàbọ̀.